Pàṣípà òwe ó ní àwọn èèyàn máa ń pa. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Àwọn kan ní ọ̀gá tà, ọ̀gá ò tà, owó aláàrú wa pé. Stop there. Ọ̀gá ẹ̀ wo ló ń tà? Ọ̀gá ẹ̀ wo ni ò tà? Ta ló wú aláàrú tó fẹ́ pé? Àṣìpa òwe ni. Mò ń bọ̀. Ó ṣàárọ̀. Go and get a cup of tea. Ọ̀gá tà, ọ̀gá ò tà, owó aláàrú ó pé. Àṣìpa òwe ni. That is not the correct pronunciation. Bó ṣe yẹ kí èmi àti ẹ̀ka máa wíre. Ọ̀gọ́ tà, ọ̀gọ́ ò tà, owó aláàrú ó pé. What is ọ̀gọ́? Now, ní ayé àtijọ́, ọ̀gọ́ ni àgbàdo tí àwọn àgbẹ̀ tàbí àwọn ènìyàn tí wọ́n máa ń dì sí inú àpò láti gbé lọ sí ọjà lọ́tà. Ọ̀gọ́ tá ń wí yìí, a máa ti gbẹ, wọn a ti máa sá. Ọ̀pọ̀lọpọ̀ míì ìgbà rèé tútù a sì máa wà, àgbàdo tútù wà, àgbàdo gbígbẹ wà. Wọ́n a máa dì í sínú àpò, ó ní wọ́n máa ń gbé lọ ọjà tí wọ́n ó lọ tà láyé àtijọ́. Ayé ìsìn náà wọ́n sì ń ṣe, torí a sì rí àwọn tí a mọ̀ sí aláàrú lọ́jà tí wọ́n ń báyàn gbé ọjà láti inú mọ́tò sọ̀kalẹ̀. Nígbà tí àwa wà ní kékeré, kí Ọlọ́run kó bá mi fi ọ̀run kẹ́ máa mi. Àbíamọ tòótọ́, àbíamọ lọ́jọ́ ọjà, àbíamọ lọ́jọ́ ògúnlé. Àwa máa gbìyànjú àti lọ sí àwọn ọjà kan bí Òtèrèpó, Kìṣí, Síkàndá, Mọ́kúá. A tún máa ń lọ sí àwọn ìlú kan ní ọ̀nà Ìjẹ̀bú bíi Òsùn, Ẹ̀pẹ́, Ìrà. Ibẹ̀ láti máa ń ra àwọn èlùbọ́ láfún. A máa ń rà lápòlápò. Nígbà tí a bá rà wọ́n tán, tí a bá wá gbé wọn dé ọjà Afẹ̀ ni nígbà náà. Tá bá gbé wọn dé ọjà Afẹ̀, a ní àwọn aláàrú tí wọ́n ó bá wa já àwọn ọjà yìí láti inú mọ́tò sí inú ṣọ́ọ̀bù. Nígbà tí wọ́n bá já tán, iye tí oníkálukú wọn bá já, òun náà ni iye owó tí wọ́n gbà tí wọ́n ó gbà. Àmọ́ kì í ṣe lójú ẹsẹ̀, òun náà ni wọ́n ó gbà. Nígbà tó bá di ọwọ́ ìrọ̀lẹ́ tá a ti fẹ́ máa lọlé, oníkálukú wọn máa wá gba owó wọn. Ibí yìí, òun náà ni ọ̀rọ̀